Àlọ́ o. Àlọ́ mi dá fìrìgbàgbọ́, ó dá lórí ẹranko kan tí gbogbo ènìyàn mọ̀ sí ọ̀kẹ́rẹ́. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé ọ̀kẹ́rẹ́ jẹ́ ẹranko kan tó máa ń wà lórí igi. Kò jù mọ́ ń bí báyìí lọ o, ṣùgbọ́n a máa ré látòrí igi kan sórí igi míì. Lọ́jọ́ kan, ọ̀kẹ́rẹ́ fẹ́ ṣe bí ìṣe rẹ̀ láti ré látòrí igi kan sórí igi kejì. Ló bá wò pé àlàfo tó wà láàárín igi ìkíní sí igi kejì tó wà kò kúkú pọ̀. Ó bá ní jẹ́ kí n dán wò gẹ́gẹ́ bí ìṣe mi. Ẹni kí ló ṣẹlẹ̀? Ọ̀kẹ́rẹ́ bá dán wò, ló bá ṣe bẹ́ẹ̀ ló bá jábọ́. Ẹ̀yin náà sọ pé ha bẹ́ẹ̀ ni bó ṣe jábọ́ nù. Ìjábọ́ tọ̀kẹ́rẹ́ jábọ́ lọ́jọ́ kìíní àná, ó bá jábọ́ sáàárín àwọn ìjà lọ. Ìyà tí ọ̀kẹ́rẹ́ jẹ lọ́jọ́ tá à ń wí yìí ò kéré o. Ìṣe làwọn ìjà lọ jẹ́ kọ́kẹ́rẹ́ tó bọ́ láàárín ìjà lọ. Inú ìtàn yìí ní òwe kan ti wá jáde tó sọ wípé dán wò ló bí ìyà ọ̀kẹ́rẹ́, tí àwọn kan máa ń sọ wípé dán wò ló bí ìyá ọ̀kẹ́rẹ́. Bẹ́ẹ̀ kọ́ o, dán wò ló bí ìyà ọ̀kẹ́rẹ́. Ǹjẹ́ àlọ́ mi yé yín àti pé ṣé ẹ rí ẹ̀kọ́ kan tàbí méjì kọ́ nú ẹ̀? Ẹ ṣé o.